ṣọkàn gébú balẹ̀ mọ́ èmi náà rí fúnra mi ọjọ́ tán ni mo jí 91,000 nínú Dùmátà mo rí láàárọ̀ Monday níjọ́ tán ni mo jí ọjọ́ Monday ni wọ́n ní mo jí 91,000 Sunday mọ́jú Monday mo fi Mẹ́kà méjèèje tí mo lọ mo fi búra mo rí báyìí lójú oorun yẹn mo ṣùgbọ́n ọ̀kárò entertainment Dubai gbogbo kan ni wá níbí Oya Dog Space TV. ìjọ́ ò ló ti rí kémi dá sọ̀rọ̀ wọn yàyà orí mi kí n dá sí ọ̀rọ̀ wọn rí ẹni tí mo fẹ́ràn láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni Gébú ìgbà tó dé ti lọ gbowó lọ́wọ́ Òkété apààyàn tó ti lọ gbà because tí ò bá sọ̀rọ̀ donation kò yé ó mọ mi ní pé Gébú lọ gbó lọ́wọ́ Òkété ẹni àmọ̀rí ò bá kú káwọn ará social media ṣáà ti máa dáwó kò bá àjọmọ kókó náà pa kò bá àjàgbàlagbà kò bá àjẹbálélé wọ́n ṣáà ti dáwó tó ti di orí wípé wọn kì í sacrifice owó tó ń gbà àbí àdẹ̀gbé àwọn ológo ṣubú nílẹ̀ Yorùbá àwa ń fún àwọn abirùn àwa ń fún wọn ní peanut à lọ package àwọn èèyàn àwa purọ́ pé káwọn èèyàn wá dáwó owó ta ní káwọn èèyàn wá dá yẹn kò bá jówó òkú kò bá jówó ẹ̀mí kò bá jówó àlàáfíà àtìgbà yẹn mo ti rò pé eléyìí tún lè ṣé bẹ́ẹ̀ mi ṣe ń rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa rí ọ̀rọ̀ kan nìyẹn o ẹni tó kàn ló mọ̀ o ńgbà tán gbé ẹnu ìṣó wá fi gba bára kò sí irọ́ tí wọ́n pa tán láyé yìí for that reason alone mo tún repeat ẹ̀ mo hate àwọn tó ń gba owó àtàwọn tó ń dá owó fún tí nǹkan kan ò ṣe tápá wọn ò rọ tẹ̀sán wọn ò rọ mo hate wọn gan-an torí wípé owó tó ń dá fún àwọn pípù yìí owó ikú owó tí Dọ́kàsì lọ kó fún ẹni tí bílọ̀ owó tó wo ohun tí Dọ́kàsì ń ṣe lórí online ohun tó ń ṣe ta ni nínú wa kó gbàdúrà kóhun ti ṣiṣẹ́ láyé òun dé ibi tí àwọn tí Òkété máa ń tágẹ́tì láti bá tí wọ́n jẹ́ gba donation ta àwọn tó ń dáwó fún gan tó bá jẹ́ pé wọ́n lè ṣiṣẹ́ tí làkàyè wọn bá ṣiṣẹ́ tán lè ṣiṣẹ́ tẹ́gungun wọn ṣiṣẹ́ ǹjẹ́ wọ́n lè pray kéèyàn kan bá tí wọ́n jẹ́ fi dáwó fún èèyàn kan Òkété kò lè ṣiṣẹ́ kó gba owó kó lọ tọ́jú èèyàn wọ́n máa ní láti pààyàn ìyẹn Òkété wọ́n máa ní láti pààyàn lọ gba owó wọ́n wá máa fún àwọn kan ní 10,000 20,000 so kí ni ẹ jẹ́ kí n hate gbogbo àwọn àtàwọn tó ń gbowó àtàwọn tó ń fún lówó. báwo ni mo ṣe máa wo ṣoṣo mo ṣe ń sọ fún àwọn èèyàn lánàá pé tẹ́ o bá máa dáwó fún yàn fún ẹni yẹn directly má fún middle person mo ṣe ń sọ lánàá don't give your money to middle person lọ fún ẹni tó bá fẹ́ fún lówó then ẹni tó bá fẹ́ fún lówó múra kó má bá ẹni yẹn pín ogún mú ẹni yẹn múra irú kéèsì Muyideen ó ṣẹlẹ̀ nílùú kan l'Amẹ́ríkà gbogbo wọn náà rán lẹ́wọ̀n àti ẹni tó fi gbowó àtẹni tó bá wọn gbowó gbogbo wọn l'Amẹ́ríkà rán lẹ́wọ̀n Amẹ́ríkà ní because nǹkan kan ò ṣí ẹ wọ́n gbé kámẹ́rà sí ẹ lójú ó rẹ̀ bẹ̀ sí ní sọ̀rọ̀ má tiẹ̀ post ẹ̀ má wá fídíò ẹ̀ má post ẹ̀ bó tó Nàìjíríà ta wà kọ́ ló ń bá wa sọ́ dẹ̀rọ̀ kọlọmba sọ Nàìjíríà dẹ so èmi detest yẹ mi àwọn tó ń dáwó fún Muyideen tọ àwọn kan mò ń bú ní èpè àwọn tó ń dáwó fún Òkété mò ń bú ní èpè mo sì sọ lánàá spend your money wisely àwọn tó ń fún Gébú lówó àwọn kan mò ń bú lépè but èmi ni pé owó tọ́pọ̀lọpọ̀ ń dá owó ẹ̀mí ẹlẹ́mìí ni owó ẹ̀jẹ̀ ni owó okú owó ẹkún ẹnìkan ńgbà tán náà ra mọ́tò fẹnu ìṣó tó bẹ̀rẹ̀ sí ní yíra mọ́ gọ́tà kò máa sí kankan náà àwọn Yorùbá tó wà lórí online wọ́n máa ń dunnú fẹnu ìṣó mà ní wọ́n máa kí ẹ̀ pé wọ́n ń pa èèyàn kan torí ẹnu ìṣó kódà wọ́n ń dunnú tán tún sọ pé ó ti tán ṣe tán àti ra mọ́tò fún ojú tì yín wọn ò kí ẹ̀ this is ẹnu ìṣó tí ò kàwé rí kò kọ́ṣẹ́ ọwọ́ rí kò ṣe nǹkan kan rí láyé ẹ̀ kò ṣiṣẹ́ rí wọ́n dẹ̀ bá tẹni tó ṣiṣẹ́ ẹni tẹ́ pé fúnra rẹ̀ ló dáràn rẹ̀ ní school ló dáràn rẹ̀ nílé iṣẹ́ ló ń daṣe fúnra rẹ̀ gbogbo yín rí bí Lizzy Anjorin ṣe ṣiṣẹ́ o kí ẹ wá mú ẹkún omi jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ẹlẹ́fí ran ẹni tí ò ṣiṣẹ́ lọ́wọ́ irú àwọn tó ń dárò owó bẹ́ẹ̀ ni mò ń wọ̀n ní èpè Muyideen ní ṣiṣẹ́ ṣé bóun tẹ̀ ṣiṣẹ́ owó zò ń ta chájà nínú oòrùn
ó ń ta charger náà wọ́n sì wọ́n zu a lè fi wérú àwọn material òkété a lè fi wérú àwọn material òkété ó wá jẹ́ material òkété o kò jẹ́ material òkété o bóyá nítorí mo jọ́ mo ṣiṣẹ́ ẹ rí pé gbà kan náà gbẹnu ṣó wá ọmọ mẹ́rin ló bí wọ́n lọ tì mọ́lé ó yá receipt tán fi tì mọ́lé ó yẹ gbé jáde bóyá orúkọ Lizzy ni wọn ò máa gbé jáde fún wa $1 so fún díẹ̀ yìí èmi ó dẹ̀ di ijọ́ tí ìjọba bá rí orí burúkú tí àwọn oníbàárà yìí ń ṣe tán lọ́wọ́ tán lẹ́sẹ̀ tó kò sẹ́ńtọ́ lè parọ́ mọ́ kò sẹ́ńtọ́ lè bá tiẹ̀ jẹ́ tó fẹ́ gba donation ó di ijọ́ tí ìjọba bá reason sí because nǹkan tó ń lead sí cyberbullying nìyẹn àti cyber kidnapping. So why tó ṣe máa wá wò mí ṣùṣù tó máa ní pé ẹ̀ ń bá ọwọ́ mi ẹ̀ wọ́n fún yẹn 250 èmi gba tí mi kì í ṣe èmi ò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹlẹ́dàá mi ò dẹ̀ ní jẹ́ ẹjá gbọ́ díẹ̀ sí mo fẹ́ fásitì mo bọ̀. ṣé ń gbọ́. nítorí ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ kìíní àná ṣe ọkọ̀ padà ṣe màmí Lizzy Anjorin. ọ̀rọ̀ wo. ẹni àwọn ọlọ́pàá máa ààrẹ Àgbàlá Gabriel. adé ìpè yes ọwọ́ yín wà bẹ́ẹ̀. sórí pórí ò pé yàyà tí n bá kọlu ẹ ò ní láìkẹ́ yàyà tí n bá kọlu ẹ ò ní láìkẹ́ yàyà tí n bá kọlu ẹ ò ní fẹ́ láìkẹ́ yàyà tí n bá kọlu ẹ ò ní láìkẹ́ ò ní láìkẹ́ tí n bá kọlu ẹ ò ní láìkẹ́ o so Bluetooth mode. ṣe gbọ́n àwọn tí yàyà sọ ẹja ó ní torí pé èmi sọ pé àwọn ọlọ́pàá máa mú ọlọ́pàá dẹ̀ ti mú ẹ̀yin èèyàn ẹjọ́ ọjọ́ tí mò ń sọ̀rọ̀ tán padà yí lé mi lórí kí ni mo sọ fún yẹn èèyàn kí ni mo ní mo rí against Gebu Guru boy ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ má bò mí torí ọjọ́ tán padà tí àwọn amẹ̀bọ padà lọ kọ́ọ̀tì kìíní yẹn tán manipulate ẹ̀ tí mo fi ń sọ fún yín pé àwọn amẹ̀bọ mọ̀ wípé mò ń tú àṣírí àwọn wọ́n ṣe yí ọ̀rọ̀ ẹ lé mi lórí pé wọn ò fẹ́ kí n tú àṣírí fọ́dà ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ tó ń gbọ́ mi kí ni mo sọ fún yín pé mo rí vision àbí mi sọ bẹ́ẹ̀ mo ní mo rí vision pé báyìí máa ṣẹlẹ̀ mo náà dẹ̀ wọ́n nù mí kí n má dá sí wọ́n dẹ̀ kọ́ tiẹ̀ wọ́n dà lé mi lórí mo dẹ̀ sọ mo ní wọ́n kú tọpọ́ máa dà lé mi lórí náà èmi ni mi kì í gbọ́ràn so lẹ́yìn ìgbà tẹ́mi sọ̀rọ̀ yẹn èmi á ṣẹ̀ wá lọ fún wọn lówó yàyà ó kọjá yẹ o toró yẹ kó mú ẹ̀rí síta ó yẹ kó mú ẹ̀rí síta ó dẹ̀ gbọ́dọ̀ mú ẹ̀rí yẹn síta o ó gbọ́dọ̀ mú ẹ̀rí yẹn síta tó bá mú ẹ̀rí síta ó gbọ́n tó sọ tó bá mú ẹ̀rí síta ó máa dùn mí ó kúkú mẹ́ńtò ní. wọ́n bẹ̀yìn màmí Lizzy Anjorin o wọ́n fi kẹ́ bá dà sí torí Ọlọ́run ṣé ní bọ̀bọ̀ wíìlì yìí kò ní kéèso bọ̀bọ̀ yẹn ó ti di fíìmù Àgbàlá Gabriel tó ṣe fi orí ìfúkàràkà o. ìyẹn ò kẹ́ mi ó di fèmù ẹ kò di fèmù ẹ it's none of my business ó lè gbé ó lè gbà everybody kò kàn it's none of my business ó di fèmù ẹ o kò di fèmù ẹ o oníkálùkù ń ṣe business ẹ ni Gebu ń ṣe business ẹ mú yìí ń ṣe business ẹ kò kàn mí business wọn ò kàn mí business ìwọ náà wò ń sìn oní nǹkan tí mo sọ pé ó máa ṣẹlẹ̀ ìjọ tèmi ló máa ṣẹlẹ̀ kó má gba owó pé wọ́n máa súnmọ́ pọ́n sì ń bọ̀ wá súnmọ́ o ṣé wọ́n súnmọ́ o ò ṣe rán létí ìjọ yẹn pé woman yìí dẹ̀ sọ fún ẹ pé wọ́n máa fẹ́ wá fún ẹ lówó máa súnmọ́ ẹ o ò rán létí mọ́ o ò blame Gebu tó lọ ń bá àwọn ọ̀tá ẹ̀ jẹ tó lọ ń bá àwọn ọ̀tá ẹ̀ mu gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Gebu àwọn Ẹsábọ́ọ̀dù ni àwọn ló set it up it's none of my business gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí pátápátá àwa ti sọ wọn bá tá a lè san fún má ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ níbẹ̀ lòun ti fẹ́ gbowó ǹgbà tó dẹ̀ gbowó tán mo ní owó tó gbà yóò báyìí so báwo ló ṣe kàn mí sọ ọwọ́ mi lẹ ti wá ń bá ń bẹ̀ ó máa mú evidence bóde o. ó ṣe fi orí ìfúkàràkà o. tẹ́gbẹ́ àjọbí ọ̀kadà yẹn ó lè wọn lẹ́wọ̀n gbére. àjọbí ọ̀kadà tó ní agbára. kúṣẹ́ fẹnu yẹran sọ́bẹ̀ adájọ́ aké
ṣé o mọ nǹkan tó wà nídìí kó lọ fìyàn tọrọ bára ṣé wọ́n mọ nǹkan tó wà nídìí ẹ̀ kó lọ fìyàn tọrọ bára ẹni tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ kẹ́ni ẹ̀ dẹ̀ claim pé òun ò gbowó ṣé o mọ òfin tó dì mú ṣé wọ́n mọ òfin tó dì mú an issue of assault wà ń bẹ̀ issue of assault tó wà ń bẹ̀ nǹkan tí mò ń sọ fún Gébú nìyẹn mo ní rọra ṣe ẹni tó kù tó bá fẹ́ ṣe mo ní ṣọ́ra fún ẹ́sà bọ́ọ̀dù tí mi ti ẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ ni gbogbo wọn jọ ń rìn ni gbogbo wọn wà ń bẹ̀ last year now tẹ́sàbọ̀dù wà attack kíní èkejì kẹta tẹ́sàbọ̀ bá dẹ̀ ti attack kíní èkejì kẹta tẹ́sàbọ̀ bá ti rí pé òun ò rẹ́ ni ẹ́sàbọ̀dù máa lọ lábẹ́lẹ̀ ó máa finish iṣẹ́ nìyẹn ni nígbà tó ń lọ gbé owó fún ṣé owó oògùn òkété ló gbé fún Gébú owó ẹ̀jẹ̀ èèyàn kan ni owó ẹkún ẹnìkan ni owó ìbànújẹ́ èèyàn kan ni wọ́n dẹ̀ ní àkínfò owó ẹkún ra jẹ̀rín wọ́n rí pé tó ti Gébú ti ń ṣe business ẹ̀ jẹ́jẹ́ tó ti ń ṣe pastorship ẹ̀ kò ní problem ọ̀n ti gbà tó lọ gbó lọ́wọ́ òkété ọ̀n ti gbà tó lọ gbó lọ́wọ́ òkété nísìn rí Ẹsábọ́ọ̀dù tó set up nínú picture mọ́ èmi tí mò ń gbálẹ̀ tí mò ń wọ̀nù èmi lè rí nínú picture sí ó máa provide evidence ẹ̀ o torí mi ní gbà. èmi ò mọ ìwọ ló máa ṣe sọ. wọ́n ní Àgbàlá Gabriel bá ìyàwó òun sùn. ṣé òkété tó ń gbowó lọ́wọ́ ẹ̀ òkété ò ní Mr. Lawal ló lọ́mọ mẹ́rin òkété ò sọ fún wa wípé Mr. Lawal o òun àti ẹnu ìṣó wọn jọ plan jọ fẹ́ wá gbá Lizzy àbí ìwọ orí nǹkan tó kété ṣe tí ọwọ́ wa bá mọ́ nílẹ̀ Yorùbá tí ayé wa bá dání táyé wa dùn fi tọrọ ǹjọ́ ó yẹ kí ẹni tó pèrè lójíṣẹ́ Ọlọ́run kó lọ gba owó ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹni tó mọ̀ pé àìlè máa ń ba tèèyàn jẹ́ ni ẹ̀yin ò kí ẹ̀ irú kọ́lọ̀ owó tán bá gbé wá kán ṣàdáwó ìtorí ẹ̀ mo ṣe ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó pé dáwó fún òkété àbí ní nǹkan kan ṣe pẹ̀lú òkété kó ṣòfò ẹ̀mí kó ṣòfò ara àbí mi máa sọ ni ó ní I should stay away mi ìmọ̀ ohun kankan pa èmi tí mẹ́sẹ̀jì tẹ́mi rí fún èyí pásọ̀ yẹn mo ti sọ fún kó dẹ̀ dá lé mi lórí mo dẹ̀ ń sọ ń bẹ̀ mo ní ẹ jẹ́ mẹ́nu mi kúrò torí èmi kan rí pé wọ́n fẹ́ dá lé mi lórí mo dẹ̀ ra mẹ́nu kúrò ń bẹ̀ ẹ máa gbọ́. kò sí evidence ó ní Àgbàlá Gabriel ń ta ilẹ̀ ìjọba ní Àgbàlá Gabriel ní ìjọba ní jìbìtì ó ní Àgbàlá Gabriel ní gbogbo tó dá fún wọn kọ̀rọ̀ àdèrí ilé tó kọ́ fún àdèrí ṣọ́ọ̀bù tó gbà fún ọmọ ìdájọ́ sẹ́gbẹ́ tí wọ́n fi kàtà ìdìbò. ó pọ̀ ìwọ náà máa dúró àṣẹ witness. tí wọ́n ti máa fi arrest mọ́ ìdí lórí kí lókè ọ̀pọ̀lọpọ̀ wọlé mú ìdìbò àṣeyẹ wọn mo ṣe sọ wípé màmí ìdájọ́ ẹjọ́ tó lọ lọ́wọ́ tó bẹ̀yìn for the second time ẹ̀kú tó àìkú lọ́wọ́ yìí. a ní pé mo fẹ́ kó o mú ẹ̀rí wá fún mi lẹ́rìí ẹ̀rí ni kó wá fi hàn gbogbo ọmọ Nàìjíríà ibi tí mo ti fún ìyá Muyideen lówó ení ibi tí mo ti bá Muyideen sọ̀rọ̀ àbẹ́bí ẹ̀ sọ̀rọ̀ àbí tí mo ti bá àfáà kan sọ̀rọ̀ ó mọ̀ pé àwọn èèyàn máa sọ pé Lizzy nǹkan tí mo ṣe sá fún ẹ̀yin onísìláàmù nìyẹn torí ogun tẹ́ ń dálẹ̀ òun ló ń lọ lọ́hùn yẹn kò síran pásítọ̀ kankan tó máa ṣe nǹkan tó ṣe yàyà kò tí sí ẹni tó wá gbẹ́jọ́ fún ẹ kí ló fún ẹ láṣọ́ránsì pé kò kí ń ṣọ̀tá ẹ̀ ó bẹ́ síta ń sìn òun sọ̀rọ̀ mo dẹ̀ ṣe máa dúró lórí ẹ̀rí ẹ̀ torí tó bá mẹ́rin wá mi nígbà o ó máa provide ẹ̀rí gbogbo ohun tó sọ yìí àtàgbàlá Gabriel àti Gébú àti Muyideen kò kàn mí mi ti ẹ̀fẹ́ ní kankan bẹ́ẹ̀ ní bọ́dí wọ́n ṣe àtẹni tó ń gbowó lọ́wọ́ àwọn tó ń ba tèèyàn jẹ́ àtẹni tó ń dá owó fún kò kàn mí mo ètì gbogbo àwọn wà pálápá ẹ̀dá tó ń ṣiṣẹ́ lèmi fẹ́ràn ẹ̀dá tó níṣan tó ń ṣiṣẹ́ dáadáa tó bá níṣẹ́ lọ́wọ́ máa lọ́ọ̀vẹ́ orí tó ìlú ọ̀gọ̀ngàn ọ̀nà ibo nígbìndé wa orí mo ó ti bú mi ó ti bá mi jàrí moment mo rí pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí mo fall in love pẹ̀lú ẹ̀ ni adẹ̀dúró ti pèsè business ò ní bàjẹ́ bẹ́ẹ̀ mi ṣe wà nìyẹn bọ̀pá à ń tọrọ bára kiri èmi kórìíra ẹ̀. pé ọ̀rọ̀ tẹ́sán lọ́tọ̀ kìíní àná ó ti ṣe báyìí ọ̀rọ̀ tẹ́sán yìí. normally náà Àgbàlá Gabriel lè wálé o a tún máa lọ sókè sí ni Muyideen gangan Muyideen ló ń wálé o Muyideen mi tiẹ̀ ti ta Muyideen ló ń wálé. mọ́mí ọ̀rọ̀ tẹ́sán gbà ọ̀rọ̀ yìí
alẹ́ anybody tó bá ti bá òkété ní nǹkan pọ̀ àpàdé àgbákò ó ṣàfetí ara ẹ̀ gbọ́ ó ṣàmọye èèyàn tó kété bá tiẹ̀ jẹ́ òkété o mọ tó ṣe fún èmi nílé ayé yìí o mọ̀ mo ti sọ ṣé mi ò wọ́n nu Gébú pé kó má ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Esabod ṣé mi ò sọ fún awí fún ni kó tó dání àgbà ìjàkadì ni mo sì ń sọ fún àwọn èèyàn lánàá lọ dáwó fókété kí títí ẹ bàjẹ́ tọmọtọmọ mo sì ń sọ lánàá mo dẹ̀ ń sọ mo tún sọ ní nǹkan kan ṣe pẹ̀lú òkété kí tí ẹ bàjẹ́ tọmọtọmọ ẹ àdàbíjà ò jẹ́ pè ní. So ìgbà tẹ́mi ti wá sọ̀rọ̀ yẹn ṣé èmi ò sọ lọ́jọ́ tí mo sọ̀rọ̀ ṣé mi sọ wípé ẹ má jẹ́ ń dá sí o torí mo rí pé wọ́n dá lọ́ta mi lórí àwọn amẹ̀bọ́dẹ̀ kọ̀ tiẹ̀ àwọn amẹ̀bọ́ kọ̀ tiẹ̀ ngbà tẹ́ ń búlì gbogbo èèyàn kiri ẹ mọ̀ pé tá lọ́ bá lọ àbọ̀ pásítọ̀ lẹ pera yín báwo lẹ ṣe débi pé ń búlì gbogbo èèyàn wọ́n dẹ̀ ń búlì gbogbo èèyàn nìyẹn èyí pásítọ̀ yẹn kò lè sọ fáwọn èèyàn pé iṣẹ́ Ọlọ́run ni mo gbé dání ẹ jọ̀ọ́ ẹ má forúkọ mi búlì anybody o mọ̀ pé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ o kì í rí tèmi máa ń sọ fún àwọn èèyàn pé ẹ jọ̀ọ́ ẹ má forúkọ mi búlì àwọn èèyàn ńgbà tó ń fi orúkọ ẹ̀ búlì àwọn èèyàn kiri àwọn búlì èmi náà mo kàn kásá mo kàn wò ní látàrí pé mò ń kọ́ṣọ̀ nípa má sún mọ́ àwọn Esabod míì ni ẹ̀ wọ́n fẹ́ ṣe báyìí wọ́n fẹ́ gbé ẹ wálẹ̀ ọjọ́ tí mo ní wàá wálẹ̀ wàá ṣe báyìí tán bá léèyàn máa wálẹ̀ kò ní ṣe pé ó máa fojú bò iṣẹ́ ohun tó ń ṣe yẹn bó ṣe ń tọrọ bárà fún àwọn èèyàn yẹn kò ní lè ṣe mọ́ kó tó ń pè ní gbéyàn ṣubú nìyẹn mo tún analyse ẹ̀ fún yín àbí mi sọ fẹ́yìn èèyàn bí ṣé àtijọ́ tó ti wá lọ gbowó àtijọ́ tọrọ Muyideen ti ṣẹlẹ̀ ẹ̀mẹ́lẹ́ ló ti wá gbéyàn tọrọ bárà táwọn èèyàn dìde bí ti tẹ́lẹ̀ because Esabod ló set it up ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sì wọ́n set it up ni kó wá sọ wọ́n set it up despite the fact pé o ti fèsì oríṣiríṣi ìdojúkọ lórí social media yìí o tún ṣì smart débi pé kò béèrè pé ọ̀rọ̀ tẹ́ sọ nípa woman ẹjọ́ ẹ fún mi lẹ́rìí o sọ bẹ́ẹ̀ torí Gabriel is going down and nobody can stop it. Ṣé o gbọ́ ni ṣé mi ni mo sọ pé màá mú wálẹ̀ yàyà ó ti tẹ́ o dẹ̀ fà tẹ́tẹ́ dì Gabriel is going down and nobody will stop it. It's a vision. So ìwọ yàyà ìwọ ló wá fẹ́ subject èmi sí bully ó kéré yàyà ó kéré gan ó kéré owẹ́ ó bíntín ó bìlò. It's quite unfortunate wọ́n ti já èèyàn gidi lẹ́yìn ẹ̀ and you will regret it. I swear down you will regret it. Ìwọ ló wá fẹ́ subject èmi ó ṣe play fún video yẹn tọwọ́ tiẹ̀ bá mọ́ yàyà tó o bá gba owó ó ṣe play full video yẹn tọwọ́ ẹ bá mọ́ for the fact that you did not play the full video ọwọ́ ẹ ò mọ́ and fún díẹ̀ yìí mo rí ẹ bí blackmailer mo rí ẹ bí blackmailer ó fuck up gan sórí gbogbo yín tẹ́ wà lórí social media because eti wa use mo fracas ọjọ́ tí mo ti dé tí mo ti ń fọ́ òtítọ́ mọ́lẹ̀ lórí online orí kan dì mí lọ́rùn ọwọ́ mu rí because òtítọ́ ni mo gbé wá ọ̀pọ̀lọpọ̀ yóò máa ń gbé story wá fún mi ẹ̀rí yín dà àìmọye short show ẹ̀rí yín dà ó ṣe play full video yẹn yàyà ó ṣe short video tí àwọn tó ń tẹ̀lé Gébú tó fi búlì mi tó fi parọ́ mọ́ mi torí pé vision tí mo ń fún níjọ́ yẹn message tí mo ń fún wọn ò fẹ́ kó listen sí ó ṣe jẹ́ ìwọ náà ló tún lọ tún fídíò yẹn gbé wá. Sori wọ́n ní àṣà òṣìwọ̀ ilé see those of you that ẹ ti ṣe fracas ìtorí ẹ̀ ni ó ṣe jẹ́ pé ó easy fún iṣẹ́ fracas láti fọ́ because most people that are into fracas are not intelligent. They don't talk intelligently. They don't think intelligently. They don't act intelligently. They act randomly. They act like a fool. Because kila àǹfààní nǹkan tó máa sọ àbí nǹkan tó máa ṣe tó máa question ẹ̀. Ìwọ ṣe ló gbé fún video yẹn láti bẹ̀rẹ̀.
o ṣe lọ gbé fídíò yẹn ńgbà tèmi ń wọ̀nù Gébú pé ẹ sábọ̀dù ń bọ̀ wá fún ẹ ṣọ́ra o ṣe lọ gbé o rí pé fídíò tí wọ́n kọ̀ tí ni wọ́n náà lọ bá wọn gbé wá yá máa gbọ́ lọ. Vision ni ṣé gbogbo wàhálà tí ìkejì ẹ̀ ń fún sìn ṣé gbogbo wàhálà yẹn ò wá fún problem ṣọ́kàn Gébú balẹ̀ mọ́ èmi náà rí fúnra mi ọjọ́ tó ni mo jí 91,000 nínú Dùmátà mo rí láàárọ̀ Monday níjọ́ tó ni mo jí ọjọ́ Monday ni wọ́n ní mo jí 91,000 Sunday mọ́jú Monday mo fi Mẹ́kà méjèèjì tí mo lọ mo fi búra mo rí báyìí lójú oorun yẹn mo dẹ̀ rí pé àwọn èèyàn báyìí ó ṣe báyìí nǹkan tí mo rí gẹ́lẹ́ lójú oorun mi ní Sunday stroke Monday yẹn òun ló ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ Monday yẹn mo fi Mẹ́kà méjèèjì tí mo fa Al-Quran búra mẹ́sẹ̀jì ni pé má ṣe báyìí mo ní nǹkan tí mo rí báyìí máa ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ kọ́ọ̀tì ẹ̀ ẹ̀dẹ̀ dálera yín lórí mo dẹ̀ ń wò yín. Vision ni ṣé o rò pé tí Ọlọ́run ò bá kí n fi nǹkan hàn mí ṣé o rò pé bóyá máa lè push social media to this level ni wọn sọ fún ẹ bóyá torí ò kí ń wò wá dáadáa tó bá sọ fún wa rí pé mo yàtọ̀ gan ní gbogbo àwọn speakers because I go more of spiritual than physical. I do spiritual a lot. Mo jẹ́ èèyàn kan tó máa ń fi kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tí mi ò mọ̀. Nítorí pé a ti fi hàn mí, mo máa ń take caution mi. Màá take caution. Òun ló jẹ́ pé mi ò ṣubú sí wọn lọ́wọ́. Is a vision mo ló máa fọlọ́pàá mi kúkú mọ̀. Kéèsì òun àti àṣírí ò tí tú gan pé ó nà nígbà yẹn. Àbí àwọn èèyàn ṣó ti sọ̀rọ̀ pé ó nà nígbà yẹn, wọn ò tí ì sọ. Èmi náà dẹ̀ sọ mo ní èmi gan fúnra mi. Ẹ ṣáà jẹ́ ń dákẹ́ kódà mo bú àwọn ará Facebook ńjọ́ yẹn ni mo ní kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ Gabriel àti kíní kí little tí ẹ máa ti dá sí kí ló kàn yẹn dẹ̀ gbé tí ilẹ̀ gbé tẹ́ni ẹlẹ́ni rù mo ní bí bọ̀bọ̀ yẹn ṣe wà yẹn ó ti lọ súnmọ́ àwọn ọ̀tá ẹ̀ ta ní kó má súnmọ́ báyìí máa ṣẹlẹ̀ sí báyìí máa ṣẹlẹ̀ lọ go and listen to the full video mo dẹ̀ bá wí mo sọ kọ́kọ́ mo ní pé ìyàwó tó lọ fi fún bọ̀bọ̀ yẹn ṣe bó mọ̀ pé graduate ni ẹni tó bá lọ gbọ́ fún fídíò yẹn á mọ̀ wípé mò ń point pé ó ṣeéṣe kí ó rí ogun látara ìyàwó yẹn. So fídíò yẹn ni wọ́n wá tún gbé wá láti subject mi sí bully ọ̀nà ti tì mọ́lé báyìí ṣé èmi mo bá gba owó mò ń bèrè lọ́wọ́ pé ṣé èmi ni mo bá gba àbí ìgbà tó ń gbowó lọ́wọ́ ọ̀tún gbowó lọ́wọ́ òsì àbí òun ló mowó gbà ó mọ̀ pé lára àwọn ẹlòmíì téèyàn ràn lọ́wọ́ ó máa ń kó aburú báyàn mo sì sọ títí lánàá nígbà tí mò ń fún àwọn èèyàn nígbà fún wọn láwo ìgbà ẹlọ́tà mi ò lè gbàgbé láyé mi láti ìgbà yẹn báyìí ẹ̀dá tí máa ń fún lówó lẹ̀dá tí mo ní direct connection pẹ̀lú tí mo mọ̀ pókè direct connection pé bọ̀ mo kàn rí ẹ lórí social media randomly wọ́n ní kí wọ́n máa dáwó fún ẹ o mo láyé torí pé ó ti ṣẹlẹ̀ sọ́ta mi òun ni mo fi ń fún Gébú ní mẹ́sẹ̀gì níjọ́ yẹn pé Gébú ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí ìgbà tí wọ́n rán àwọn èèyàn lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ gbogbo yín dẹ̀ dìde kò sí pé tẹ́ ìṣẹ́ fúnra yín tán instead kẹ́ gbọ́ the full video ẹ lọ listen this short video àwọn tó dẹ̀ kọ́ ti short video yẹn wọ́n wò pé gbogbo plan ta ní fún Gabriel ní Lizzy ti lọ tú yìí o kí la lè ṣe ẹja yìí mọ́ lórí wọ́n dẹ̀ yìí ìwọ náà kẹ̀dẹ̀ ní ìwọ náà bá wọn gbé ó kọjá yẹ ò yàyà. ṣé o ti gbọ́ tó bá mọ̀ pé òun fẹ́ ṣe foundation kó lọ lówó ara ẹ̀ mo ṣáà ń ṣe foundation bí mo ṣe wà owó mi ni mò ń lò ogún mi ni mò ń lò owó mi mò ń lò ogún mi mò ń lò because ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí o lọ ń bá àwọn èèyàn gbowó o fẹ́ máa fún àwọn èèyàn kan kò sígbà tó ní jẹ̀bi ṣé gbogbo owó tó ń bá wọn gbà ló ń kólẹ̀ even kó jẹ́ pé gbogbo owó tó ń bá wọn gbà ló ń kólẹ̀ ló tún fi tiẹ̀ kún ẹni tó ń bá gbowó sì ń bọ̀ wá dúrun mọ́ ẹ̀ ó sì ń bọ̀ wá dúró mọ́ ẹ̀ jẹ́ tí mo sọ fẹ́ sábọ̀d mo ní òkété lọ̀gá ẹ̀ mo lókété ló ń rùlù gbogbo social media yìí ọjọ́ tán fẹ́ pa ẹnu ìṣó mo ní òkété má pa o gbogbo ọgbọ́n tẹ̀ ń dánsìn nípa ẹ fẹ́ pa kẹ wá fún àwọn ọmọ ẹ̀ tọrọ bára òkété kọ́kọ́ sá lọ náà fún bíi 3 days ó ti pẹ́ tí mo ti sọ kí ní ẹ̀bọ̀ pé àwọn ọmọ yìí wọ́n pa àwọn èèyàn máa fọmọ tọrọ bára
ngbà títí ìyá àbèjì ṣẹlẹ̀ ojú everybody ò clear àwọn ẹ̀ṣẹ̀ sọ pé Lizzy ti sọ o Lizzy ti sọ o Lizzy ti sọ o ngbà tí mo sọ èèyàn mélòó ló listen sí mi èèyàn mélòó ló listen sí mi ó kọjá yẹ o Ọlọ́run. ṣé o ń gbọ́ ṣé báwo fẹ́ tí ara ẹ gbọ́ kí ló dé tí wo tó ò ṣe rò ó lọ pé Gistlover tẹ́sàbọ̀dù ló sẹ̀tẹ̀ up lọ́wọ́lọ́wọ́ ìwọ ò lè rò lọ bẹ́ẹ̀ àbí má gbọ́ o. so mo ní gbogbo nǹkan tó bá máa ṣe kó ní accountability. Yaya ó fọ́nbù ó fọ́nbù gan ó mọ̀ pé nǹkan tó wọ́ọ̀sì jù ní kó ṣe show kọ́ dẹ̀ máa analyse show ẹ̀ intellectually ó mọ̀ pé ó máa ń rubbish show èèyàn ó máa ń jẹ́ kéèyàn dẹni yẹpẹrẹ ó lè jẹ́ kéèyàn lose followers àti fans. Yaya ìwọ ò ṣe mú message láwọn àpàbí tí mo dé ó ṣe mú message yẹ níbi ọ̀dọ̀ Gistlover abẹ́sàbọ̀dù àbí ṣẹ́sàbọ̀dù dáríjì wọ́dọ̀lá má gbàgbé pé Ẹsàbọ̀dù rò wípé àwọn tó ń dáwó lọ́dọ̀ òun Gistlover rò pé àwọn tó ń dáwó lọ́dọ̀ òun Gébú ti gba gbogbo wọn lọ ìtúrò ẹ̀ lọ ṣe set up. Ìwọ ṣe mú message yẹn ìwọ náà wò pẹ̀lú ọjọ́ orí ẹ mo ní anybody tó bá fẹ́ ràn lọ́wọ́ máa ní accountability because tó bá ní accountability pẹ̀lú Muyideen ó ṣeé ṣe kó bọ́. Fún ọ ní dọ́kúmẹ̀ntì ọ gbogbo àwọn tó bá gbowó fi percentage yẹ kẹ́lẹ́ percentage ló fọ́ wọn give them let their family sign gbogbo tó bá gbà fún wọn let their family sign take their pictures post it on the wall. tó bá jẹ́ pé bí mo ṣe sọ yìí tó bá jẹ́ pé àwọn tó fẹ́ràn Gébú sọ ni Gébú òní kò ní yọ̀ sọ́wọ́lé ni. Yaya mi ìmẹ́ tó rán ẹṣẹ́ o mi ìmẹ́ tó rán ẹṣẹ́ but Ọlọ́run á fi ìwà oníkálùkù Ọlọ́run á fi dá lẹ́jọ́ ìròǹgbà oníkálùkù Ọlọ́run á fi dá lẹ́jọ́ bó bá jẹ́ yín lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run á dá yín lẹ́jọ́ kó dẹ̀ jẹ́ Lizzy ló nífẹ̀ẹ́ torí pé bọ̀bọ̀ yìí Ọlọ́run á dé mi náà lẹ́jọ́ ó ti yé Ọlọ́run á dá gbogbo yín àtòun fúnra ẹ̀ yẹn Gébú tí ò kọ owó kan láti gbà wọn ò bá pààyàn wọn ò bá rẹ̀yàn lọ́rùn kóun ṣáà ti gbowó ni Ọlọ́run á fi ìwà tiẹ̀ náà á fi dá lẹ́jọ́ gbogbo ibi tí àwọn èèyàn ti lọ ń rí owó tó ń kó fóun náà Ọlọ́run á fi bẹ̀ á fi dá òun náà lẹ́jọ́ àlìsí mi ò bá mọ gbọ́n tó ń fún lówó tí dọ́kásì gbogbo ilẹ̀ rí nǹkan tó ṣe ṣé tó bá jẹ́ ohun tó kété ṣe fẹ́ mi ìwọ Yàyà náà ṣe é fún kò wá gbọ́ pé Gébú lọ gbowó lọ́wọ́ ẹ̀ ṣé wàá jókòó ṣe ṣó òun ló jẹ́ pé sórí ẹ̀yin Yorùbá 85% kò sẹ́ni tẹ́ nífẹ̀ẹ́ kò sí èèyàn kan ṣoṣo tẹ́ fẹ́ràn láyé yìí ibi tẹ́ bá ti ń jẹ lẹ́mọ̀ kò dẹ̀ sẹ́ni tẹ́ lè bá títí ẹ̀ jẹ. Ohun tó bá mú Gébú tó gbowó lọ́wọ́ dọ́kásì kí ló fún assurance wípé mo kí gbogbo lọ́wọ́ dọ́kásì nìkan ó ń bá àwọn Ẹsàbọ̀dù ṣe o ó dẹ̀ ríṣẹ́ tí àwọn Ẹsàbọ̀dù ń ṣe lórí online this is àwọn Ẹsàbọ̀dù tó ti wá fún lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó ti Ẹsàbọ̀dù fẹ́ bá tiẹ̀ jẹ́ last year ìwọ Yàyà ibo ló wà ńgbà tẹ́mi dúró fún Gébú ibo ni wọ́n Yàyà wà ibo ló wà Princess Dr. Anibon ọmọ yìí ṣe ń ṣe nìyẹn that is why don't get close to them Yorùbá inú mi ti ẹ̀dùn Yàyà fúnra rẹ̀ nǹkan tó play ni mò ń play mo dẹ̀ wá ṣọ́ pé wàá máa gbọ́ mi so tí nǹkan tí mo sọ but ẹ̀yin ò ní lè listen síbẹ̀ yẹn torí ẹ̀yin yàtọ̀ kò ṣe ń pé torí ọjọ́ ọmọ kékeré torí mi tó èjì tí mo ti ń reason bí àgbàlagbà pẹ̀lú ọjọ́ orí mi mo ń reason àwọn tó bá kọ́lé fún wọn document àwọn tó bá gbowó yọ percentage fún wọn lówó tó kù ìjọ́ òní wọ́n ti jáde bá sọ bẹ́ẹ̀ rí Sodiq Shina ó lágbára òun náà fẹ́ fi wá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ wọ́n gbéṣẹ́ fún ni kó wá paint mi bí ká ní pé èmi ò dẹ́ ṣe fracas mo sọ fún yín ibi tó ti tọ́ bá wà la máa sọ it's none of my business jọ́kọ̀ téèyàn kan fi orúkọ mi sí tọ́nà fẹ́ dáwó fún kí lè orúkọ ẹ̀ bóyá póòsì yẹn lẹ rí tẹ́ fi ń dárúkọ mi mo pe ẹni pé ẹjọ́ iye orúkọ mi mo bẹ̀ yín mo lè play ẹ̀gbọ́n níbí báyìí
ẹjọ́ ẹ yọ orúkọ mi ò mọ Muyideen mi fẹ́ ẹjọ́ kẹ́bùrọ̀dì máa lọ ń lo ẹjọ́ ibi tí mo bá lé ayé mi dé ẹjọ́ mi ìfẹ́ wà láàmọ́ sọ fẹ́ ni ẹjọ́ ẹ yọ orúkọ mi mo dẹ̀ sọ fẹ́ nìyẹn mo ní lágbájá ọ́ nìyẹn ibo lẹ́ ń gbé ọ́ nílò ibo ní Lizzy ń gbé ọ́ ní Nàìjíríà lèmi ń gbé anything that has to do with ọ̀rọ̀ pọ́n dáwọ́ wọn sanwó yìí ẹ má fi mí sí mo bẹ̀ yín ni àǹtí mi ní wá yín tì àǹtí Olúṣọlá Yusuf àwọn rèé wọ́n ní àwọn ni mi ní wá yín tì ẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ àǹtí Olúṣọlá lọ forúkọ mi sí mo pè wọ́n àǹtí mi bọ̀lẹ̀ gbé wọn ní Dublin ibo ni mo gbé wọ́n ní Nàìjíríà mo ní àǹtí mi ò wọ́n ní ẹ yọ orúkọ mi ní nǹkan kan ṣe pẹ̀lú Muyideen ẹ jọ̀ọ́ mi ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú Gabriel àti Muyideen mi ìfẹ́ ní nǹkan kan ṣe mo ní ó ní reason mo ní sister mi ṣe rí à ń dáwó wọn kówó fún yàn kọ́ máa kówó fún yàn yẹn I'm against it torí wípé tí Yorùbá ò bá ṣọ́ra nǹkan tó máa pa Yorùbá run nìyẹn automatically wọ́n wá sọ gbogbo ọmọ ṣiṣẹ́ wọ́n sọ wọ́n darọ èèyàn kan lọ máa lóhùn gbé èèyàn kan gbowó èèyàn kan gbóhùn èèyàn kan gbowó àwọn tẹ́ ń dáwó fún tó lọ ń fún third party káwọn náà lọ ṣiṣẹ́ owó kó lọ ṣiṣẹ́ owó inú tèmi ò dùn sí wọ́n ń tọrọ bára mo ètì ẹ̀ mo kórìíra ẹ̀ gan ni tí ò ń ṣe díẹ̀ mo kórìíra